A kú dédé ìwòyí o, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé. Kàyéfì kan mo gbé wá bá yín lónìí o. Tí ìwọ bá ní tiẹ̀ tóbi, níbo ló kó gbà? Tó o bá tún gbọ́ tẹlòmíì, nínú tó sọ ni pé mo dúpẹ́ f'Ọlọ́run o. Ẹ̀yin ará ilé, tó o bá wà nípò kan tó o bá ń gbádùn tó ń ṣe yọ̀tọ̀mì, kì í sọgbọ́n rẹ o. Ẹ wá nǹkan fìdílé, mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé, ẹ máa bá mi ká lọ. Màmá wa, a kú ọjọ́ mẹ́ta, a kú àsìkò yìí. Ó jàre. Ẹ̀yin ni ẹ ránṣẹ́ pé ojúlówó ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ṣé òsì tẹ́ fi ránṣẹ́ pè wá? Màmá, bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn, ẹ tó ọmọ ọdún mélòó àti pé ẹ bá ń dákọ yín fún gbogbo ilé? Èmi ni Sẹ̀rífátù Àpínkẹ́. Sẹ̀rífátù Àpínkẹ́ ló kọ yín? Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Ìwòyí ni mí. Ọmọ ìlú wo ni yín? Lágboolé ibo? Lágboolé Olúòde nítòsí bí náà ni. Ọmọ ilé Olúòde ni yín? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn wa ṣe ń bá wa ká lọ. Ohun tó tẹ̀lé, bẹ́ẹ̀ sì wà tó bí ọmọ ọdún mélòó màmá? Mo tó 30. 30? Torí Kò lè jẹ́ 30. Ọgbọ̀n ní jẹ́ 30 o. Bóyá 40. Ẹ lè jẹ́ 40 màmá. Ọlọ́run ṣàṣàánú wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ ń gbọ́ yìí o. Ó le débi pé màmá ò mọ ọjọ́ orí wọn, wọn fẹ́ lè sọ ọjọ́ orí wọn. Ẹ̀yin náà mọ̀ pé tọ́rọ̀ bá rí báyìí, nǹkan ló débẹ̀ o. Ọlọ́run ọba Elédùà kó ṣàánú wa o. Àmín. Débi pé èèyàn mọ ọjọ́ orí rẹ̀. Màmá, ẹ jẹ́ á kúrò níbẹ̀ un. Ọ̀pọ̀lọ́ ní tọ́rọ̀ bá débi òrùka fò. Iṣẹ́ wo gan lẹ ń ṣe láàárọ̀ ọjọ́? Ẹ̀kọ́ mọ̀ ń tà. Ẹ̀kọ́? Ẹ̀kọ́ mọ̀ ń sùn tà. Ẹ ń su ẹ̀kọ́? Ẹ̀kọ́ jíjẹ láàárọ̀ ọjọ́? Láàárọ̀ ọjọ́. Bẹ́ẹ̀ sì wà yìí, ẹ bí tó ọmọ mélòó? Ọmọ 5 mo bí. Ọmọ 5 lẹ bí. Ẹ dákun ẹ má bínú màmá. Ọkọ yín ńkọ́? Wọ́n ti kú. Ọkọ yín ti kú àbí àwọn ọkọ yín ti kú? Àwọn ọkọ méjì mo ní, àwọn méjèèjì sì ti kú. Ọkọ méjì lẹ ní? Bó lèèyàn ṣe máa ń lọ́kọ méjì màmá? Ẹ kọ́kọ́ nìkan tẹ́lẹ̀ àbí? Bẹ́ẹ̀ni, mo kọ́ nìkan. Nígbà tí ọ̀rọ̀ gbọ́ tí mo kúrò ńbẹ̀, mo tún ní kejì. Nígbà tí ẹ nìkan tẹ́lẹ̀, nígbà tí nǹkan ọ̀rọ̀ gbọ́, lẹ kúrò ńbẹ̀ ẹ ní kejì. Bẹ́ẹ̀ni. Àti kìíní àti kejì ní ìsìn wọn ti wá ṣe kíni? Wọ́n ti kú. Wọ́n ti kú. Ṣé àwọn méjèèjì náà lẹ bímọ fún? Mo bímọ fáwọn méjèèjì, ṣùgbọ́n ọmọ tí mo bí ibi èkejì, àwọn méjèèjì ti kú. Ọkùnrin ni wọ́n. Àwọn mẹ́ta tiẹ̀ ní ọdún 7 lọ̀kan kú, ṣùgbọ́n àwọn méjì kú ní géńdé tí wọ́n ti níyàwó. Mẹ́ta ti kú? Bẹ́ẹ̀ni. Kódà ọ̀sẹ̀ kejì tí èkejì ṣe súná ọmọ alákọ̀ọ́bí rẹ̀ ló lásídẹ́ǹtì tó kú. Ẹ̀yin èèyàn wa, ṣe rí pé ọ̀rọ̀ tí ń gbomijé lójú ẹni leléyìí. Tí wọ́n bá pé tiẹ̀ tóbi, tí wọ́n á wo tẹlòmíì o. Màmá ń jẹ́ kó yé wa pé ọmọ 5 làwọn bí. 3 ti jẹ́ pé Ọlọ́run bẹ̀. Ọkọ méjì ni a ní. Ọkọ wọn alákọ̀ọ́kọ́ wọ́n fi lẹ̀, wọ́n kúrò nílé ọkọ alákọ̀ọ́kọ́ látàrí pé nǹkan ọ̀rọ̀ gbọ́. Wọ́n bímọ méjì bẹ́ẹ̀. Ọmọ 3 lẹ bí sọ́rí ilé ọkọ alákọ̀ọ́kọ́. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n bímọ méjì bẹ́ẹ̀. Ọmọ 3 ló náà, wọ́n wá bí ọmọ 4. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti kú níbi ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀yin èèyàn wa ṣe ń bá wa ká lọ lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yóò ní jẹ́ ẹ̀kan máa tún padà wá tí ó jẹ́ live program, ṣùgbọ́n a fẹ́ kẹ́ kọ́kọ́ wò ó. Ìyá wa ní ọmọ 3 nílé ọkọ alákọ̀ọ́kọ́, ọmọ 3 nílé ọkọ ẹlẹ́ẹ̀kejì, ṣùgbọ́n ọmọ 3 táwọn bí sílé ọkọ ẹlẹ́ẹ̀kejì wọ́n ti kú. Ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọkùnrin sì làwọn 3. Ilé ọkọ alákọ̀ọ́kọ́, obìnrin ló gbọ́ ọmọ tẹ́ bí bẹ́ẹ̀. Obìnrin, àwọn 3 náà ni obìnrin làwọn ń tiwọn. Sáwọn ọkùnrin 3 yìí ló ti kú ni? Àwọn ọkùnrin 3 ti kú. Àwọn ọkùnrin 3 tí mo bí bí ọkọ ẹlẹ́ẹ̀kejì, àwọn ti kú. Wọ́n ti kú. Àwọn obìnrin tẹ́ wá bí sílé ọkọ alákọ̀ọ́kọ́ ńkọ́ níbo ni wọ́n wà? Àwọn ń bẹ, ṣùgbọ́n wọn ò yà sí mi. Àwọn ọmọ 3 tẹ́ bí lé ọkọ alákọ̀ọ́kọ́ tẹ́ lẹ́ kú ń bẹ nígbà tí nǹkan ọ̀rọ̀ gbọ́. Bẹ́ẹ̀ni. Wọn wá yà sí yín. Ògbórògbó ló sì jẹ́ ń kú ń bẹ, ń pé ń kú ń bẹ. Kì í ṣe pé ó wù yín láti kú ń bí ilé ọkọ alákọ̀ọ́kọ́, ṣùgbọ́n ogun olórogún. Ìyàwó tí wọ́n fẹ́ lé mi ló jẹ́ kí n kú ń bẹ. Ìyàwó tí wọ́n fẹ́ lé yín gbógun tì ló jẹ́ kú ń bẹ. Níbi alákọ̀ọ́kọ́.
kódà ọkọ ni mo di màálù tọ̀ yí ọ̀bẹ tó fẹ́ dú mi ní kọ́tà kọ́ọ̀tì àwọn èèyàn ní gbà mí lẹ̀ tó ní mo ti lẹ́sẹ̀ mẹ́rin mo lówó méjì lórí. màmá ọ̀rọ̀ ìkẹnú ọ̀rọ̀ ìjìn ẹ̀yin olólùfẹ́ Ojúlówó ọmọ Yorùbá, màmá kí wàá lè fẹ́? Ìrànlọ́wọ́ mo fẹ́ kí wọ́n ṣe mí láàánú torí bí ń pa mí. Àwọn ọmọ tí wọ́n sì tó kú ọmọ kan ń bẹ lọ́dọ̀ mi nínú wọn. Nínú àwọn ọmọ yín ọkùnrin mẹ́ta tí wọ́n kú, ọmọ ìkànnù wọn tó ń bẹ lọ́dọ̀ yín. Ó ń bẹ lọ́dọ̀ mi. Ẹgbẹ́ náà lẹ tó ń yún kò sí náà lẹ tó ti ń tọ́jú rẹ̀. Àtòrí Ọlọ́run wọ́n ń ràn mí lọ́wọ́ ni. Kódà ọlọ́ọ̀lé kéwú ni. Ọlọ́ọ̀lé kéwú báyìí ni. Màmá bẹ́ẹ̀ ti wá wà ní ìsìn, ṣé mo ṣe bẹ́ẹ̀ ti jókòó ní ìsìn sẹ́ẹ̀ lè rìn báyà bí? Lè rìn. Lè rìn. Lẹ́yìn kí n máa ṣe báyìí lọ kí n dáwọ́ tẹrúnkún lè nàró sókè. Lè nàró sókè bẹ́ẹ̀ ṣe wà yìí. Bẹ́ẹ̀ ni. Tá a bá ní ká kẹ́ nàró kẹ́ dúró ẹni tẹ̀ lè dúró. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin olólùfẹ́ Ojúlówó ọmọ Yorùbá, ọ̀rọ̀ ìkẹ́ẹ̀kan o, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni pé ẹ dákun ìrànlọ́wọ́ tẹ́ bá ti kọ́kọ́ ṣe fún wa náà ká kọ́kọ́ bá màmá bóyá oògùn kan ni wọ́n lò, bóyá ti kọ́kọ́ wà nǹkan kan ṣe fún wa, bóyá oúnjẹ, bóyá ti kọ́kọ́ ra oúnjẹ fún wọn tí wọ́n kọ́kọ́ torí bí èèyàn bá jẹ Yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ lọ̀rẹ́ àwọ̀, bí ẹ bá ti kọ́kọ́ jẹ oúnjẹ gidi bí láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta ní ká wo ṣé oúnjẹ gan ló fa àìlera ni àbí bóyá nǹkan míì tó wà ń bẹ ká kọ́ bá wọn wá oúnjẹ tó dáa kí wọ́n kọ́ jẹ náà. Ẹ dákun ẹ̀yin wa, gbogbo ẹ lólùfẹ́ Ojúlówó ọmọ Yorùbá, ẹ jẹ́ a jọ pàdé ní comment section. Pẹ̀lú ògo Ọlọ́run máa fi account number mi síbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí bí ẹni mowó, àní fi igbá kan bọ̀ kan. Tó bá jẹ́ pé màmá ní àpò àsùnwọ̀n tí èèyàn máa fowó sí bí account number wọn la bá fi sí ojú ètò yìí, ṣùgbọ́n àkáǹtì Ojúlówó ọmọ Yorùbá náà la fi bẹ̀ tẹ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ń tẹ́ bá sì ti ń fi ránṣẹ́ tá à ti ń rí, a máa gbé sí ojú móhùnmáwòrán tí gbogbo ayé tájọ máa wò pé tó dójú òní tá a bá sì wà kó fún màmá pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Gbogbo wa náà lájọ wí pé àti wá kó fún wọn. Ní tọrọ mọ̀ bá kù tó bá jẹ́ pé lẹ́yìn oúnjẹ ó tún kù kan mí bẹ́ẹ̀ àtọ́jú ara ló kù, á tún máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Màmá abẹ Ọlọ́run ọba Elédùà gbogbo tẹ́ ti kàálẹ̀ tó jẹ́ àwọn àdánwò tẹ́ ti là kọjá, Ọlọ́run ọba yóò rọ̀ yín lójú. Ètò yìí ó tún kù kan, á tún padà wá. Ìdí ni pé bá a ti ṣe ní ìsìn àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n bá ti rí, tí wọ́n bá wò, tí wọ́n tẹ́wọ́ gbà á bẹ lọ́nkọ́ lọ́n jẹ́ kí kẹ́ ẹ bá àánú pàdé, kẹ́ ẹ rà àánú gbà. Tẹ́ ẹ bá rà àánú gbà, àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n bá ti rí gbogbo tí wọ́n bá fi ránṣẹ́ á jẹ́ kẹ́ ẹ mọ̀. Níjọ́ tá a bá sì tí wọ́n bá fún wọn ní nǹkan kan pé a fún yín tá a bá bá ipò oúnjẹ náà ni àbí nǹkan kan ni, a kó wa tá a sì tí ó wà jẹ́ live kò ní jẹ́ record, a gbé wa live tí wọ́n ò rí pé a fún yín. Tẹ́yìn ó sì fi ẹ̀ fọwọ́ ara yín ká pé iye báyìí ni wọ́n fún mi o, tẹ́ ẹ̀ dàpọ̀ tí ó gba yóò rí ká yóò fi jẹ́rìí pé iye tá a fi rán lágbájá iná ló kó fún màmá o. Ẹ̀yin olólùfẹ́ Ojúlówó ọmọ Yorùbá ní rí báyìí lọ, mo tún padà bọ̀. Kú ọmọ bẹ̀rẹ̀ agbárí mi wọ́n ti ń lù lórí mi tí ń bẹ́ẹ̀ dì í ṣe tí wọ́n máa lù gbìgbì agbárí bí mo ṣe jókòó. Màmá ẹ jẹ́ a fi gbogbo ilé ńlẹ̀ tó a tún padà bọ̀. Ẹ̀yin olólùfẹ́ Ojúlówó ọmọ Yorùbá, mo tún padà bọ̀, àní fọ́ yìí mọ́, ó dàbọ̀ náà.